owó wọgbó kọ́sítọ́ọ̀mù gba àpò ìrẹsì ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta lọ́wọ́ àwọn onífàyàwọ́. iléeṣẹ́ tó máa ń gbowó bodè fórílẹ̀-èdè yìí kọ́sítọ́ọ̀mù ẹ̀ka tìpínlẹ̀ Ògùn láwọn ti gbà tó àpò ìrẹsì ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta. èyí já sí pé tírélà bíi mẹ́tàléláàádọ́rin tó kún fún ìrẹsì ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ tí wọ́n fẹ́ kó wọ̀lú lọ́nà tí kò bá òfin mu láàrin oṣù kejì ọdún yìí sí àsìkò tá a wà yìí. Aláròyé gbọ́ pé yàtọ̀ sí òbítíbitì àpò ìrẹsì táwọn ẹ̀ṣọ́ ọ̀hún rí gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ gbogbo, wọ́n tún rí àwọn ọjà òfin bíi egbòogi olóró tramadol tó pọ̀ yanturu àti igbó gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ kó wọ̀lú lọ́nà àìtọ́. ọ̀kan lára àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ọ̀hún tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ wọn kan tó wà ní ìdí ìrókò níjọba ìbílẹ̀ Ìpókíà nípínlẹ̀ Ògùn lọ́jọ́ ìṣẹ́gun tósídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kọkànlá ọdún yìí. Bámidélé Mákindé sọ pé owó tó lé ní mílíọ̀nù 60 náírà làwọn pa wọlé sápò ìjọba àpapọ̀ ilẹ̀ wa lọ́dún yìí nípa lílu àwọn epo bẹntiróòlù táwọn fọwọ́ òfin gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ kọ̀ọ̀kan tọ́wọ́ àwọn tẹ̀ ní gbàǹjo àti owó orí táwọn gbà lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n fẹ́ kó ọjà wọlé lọ́nà tó bófin mu import duties. ó ní akọ iṣẹ́ la ṣe lọ́dún yìí, onírúurú àwọn ẹrù òfin la sì gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ tí wọ́n fẹ́ kó wọ̀lú lọ́nà àìtọ́. lára àwọn ohun tá a gbà lẹ́nu ibodè ni kẹ́ẹ̀gì epo bẹntiróòlù tíye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 17 àti mọ́tò bíi 199 tí wọ́n ń lò láti fi gbé epo bẹntiróòlù ọ̀hún káàkiri, àpò igbó bíi 140, mọ́tò tirẹ́là 6, fìríìjì 29, ọ̀kadà 19 tí àwọn oníṣẹ́ ibi kọ̀ọ̀kan ń lò láti máa fi ṣiṣẹ́ burúkú wọn, àpò aṣọ òkìrìkà 9,000, àpò sìmẹ́ǹtì 5,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, bíi aago la ṣe ṣiṣẹ́ lọ́dún yìí tá a sì ń fọwọ́ òfin mú gbogbo àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ ọ̀tá ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ wa. gbogbo ẹnu ibodè táwọn ọ̀daràn náà lè gbà gbé ẹrù òfin ọ̀hún wọ̀lú là ń dúró sí nígbà gbogbo tá a sì ń fọwọ́ òfin mú gbogbo wọn. níparí ọ̀rọ̀ rẹ̀, kọ̀ǹtrólà ọ̀hún ní àwọn kò ní fọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ àwọn tó ń ṣiṣẹ́ fàyàwọ́ ọ̀hún nítorí pé ọ̀tá ìlọsíwájú ọrọ̀ ajé àti ti ètò ààbò orílẹ̀-èdè wa ní gbogbo wọn pátá. ó ní àwọn máa tẹpẹlẹ mọ́ akọ iṣẹ́ táwọn ń ṣe yìí, pàápàá jùlọ lásìkò tí ọdún ń lọ sópin báyìí, nítorí pé àsìkò yìí lọ́pọ̀ àwọn onífàyàwọ́ ọ̀hún máa ń fẹ́ kó ọjà wọn wọ̀lú pẹ̀lú oríṣiríṣi ọgbọ́n ẹ̀wẹ́ àti ní ọ̀nà tí kò bá òfin mu rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.